bàbá rẹ̀ bó ló ti tọ́jú bàbá rẹ̀. àbí náà fún ẹ wo àwọn ọmọ rẹ̀ tí wọ́n máa rántí bàbá wọn kì í sọdọọdún nìkan ní gbogbo ìgbà ní gbogbo ìṣẹ́jú. bàbá kan ní ó wá wà lọ́dọ̀ ọmọ rẹ̀ ọkùnrin. ẹ dákun ọ̀rọ̀ yẹn ò ní ju ìṣẹ́jú mẹ́wàá lọ mo dẹ̀ fẹ́ kẹ́ lísìn. Ajé Muhammad mo kí yín kú oríire púpọ̀. Bàbá tí mo wí yìí wọ́n wá gbé wálé ọmọ rẹ̀ torí pé ọmọ rẹ̀ lówó, ọmọ rẹ̀ lọ́lá, ọmọ rẹ̀ níyì. Àmọ́ Ọlọ́run ò ní kí ọmọ ìyọ́ ṣàgbákò ìyàwó rẹ̀. Ìyàwó tá a wí yìí tó bá dáná tán fún bàbá ọkọ rẹ̀ yóò kàn fi ẹsẹ̀ báyìí yóò kàn fi tí oúnjẹ sí bàbá yẹn ni. Ó ṣe bẹ́ẹ̀ láì mọye ọdún àti gbogbo bí n ti ń ṣe yẹn ọmọ tóun náà bí ń wò ó. ọmọ mi tó ṣàgbákò tí ń rìn kí láyé lónìí tí ò rí nǹkan kan ṣe táwọn ẹgbẹ́ rẹ̀ rí nǹkan ṣe kò mọ̀ pé látọ̀dọ̀ bàbá àwọn lòun ti ṣàgbákò. Bàbá wa ń dàgbà nígbà bàbá dàgbà tán ọwọ́ bàbá ò dúró mọ́ sẹ́mu àgbàlagbà ọwọ́ ti ń gbọ̀n. Ojú náà ò rí náà dáadáa mọ́. Allahu akbar ẹ bá ń wí bẹ́ẹ̀. Ìyàwó yìí yóò sì bẹ̀rù Ọlọ́run pé bàbá ọkọ òun kò rí náà dáadáa mọ́ ọwọ́ náà ń gbọ̀n àgbà ń dé ànànà tó bá wá fi àwo gbóúnjẹ fún bàbá ọkọ rẹ̀ yóò tún wọn wá sọ fún wọn wípé ọba wù yẹn fọ bẹ́ẹ̀ bá fọ ìfi kọlà sí gbogbo ara yìí. àbí torí kéde sí fún àyà mẹ́ta ọwọ́ àdìjọ́ kan àwo bá ṣèṣì fọ́ lọ́wọ́ bàbá. Bí àwo ti fọ́ lọ́wọ́ bàbá ló bá pariwo lọ́dọ̀ kọ́ ìgbésẹ̀ orí dádì ẹ ti fọ́ àwo. Òun rò pé òun fi àwo gbé oúnjẹ fún dádì ẹ mọ́ o. Gbogbo ìyàwó tí ń bá ń kọ̀ntró wọ ọkọ ní kọ̀ntró tí ó dá fáwọn òbí rẹ̀ àgbákò tí ó ṣe ọ́ ń ṣe nǹkan mi lọ́wọ́ ni o. Alájà òun lójó ni adúrò ọ̀rọ̀ tí mo ń sọ̀rọ̀ yìí mi láìkí ẹ o. Kún pé Ọlọ́run ṣé àgbà tó wá jẹ́ kí n dà ṣé tí mo fẹ́ máa fojú rí náà ni ọba ti wá pa mí ti pé ìlú Ọlọ́run. Ṣètánì bá kó sérí ọkọ náà nígbà tíyàwó lọ sọ fún ọkọ rẹ̀ pé dádì ẹ ti fáwo sórí gbogbo ọwọ́ ìyàwó tí ń bá ń fi ahọ́n sí bá ẹ sọ̀rọ̀ nípa àwọn òbí ẹ ìyàwó sì ni o. Kí ẹ máa ní dádì ẹ mọ́mí ẹ tó ti dé o dádì ẹ tó ti dé o undergrade ìyá mi ọ̀rọ̀ wá tí rí kú tí ó pa àwọn ọkọ náà ó ti rí kú ọkàn escape ẹ̀ ni. Ni bàbá náà bá bínú àbábá lọ bá bàbá rẹ̀
abọ́kọ dádì kí ló ní tẹ̀ ń fọ́ àwo báyìí kí ló ṣẹlẹ̀ tẹ̀ ń fọ́ àwo owó ni mo fi ń ra náà. ẹ dákun ẹ bá ń pariwo Ọlọ́run. ìtì ń ba ayé ẹlòmíì jẹ́ ni mo ń sọ fún ẹ yẹn. tí ọjà yèrè ó nítumọ̀ ni mo ń sọ fún ẹ yẹn. ó ti fara kàn ó ti fara kásá ọmọ ní ẹnìkan kọ́kọ́ ló ń sàṣì ẹ̀ ìwọ lọ sàṣìra ẹ̀. àṣìyẹ bí kàlìkì tó ti fẹ́. ọba ní tó kún bẹ́ẹ̀ ni wípé màá ra owó mi fún ẹ my dear. àyẹ̀bẹ̀ ìtàn. a máa tiẹ̀ máa gbé dádì kúrò níbi tá tiẹ̀ wá ya máa sún ọmọ wájú mẹ́yìn. ilé àrùsá. wọ́n wá sún bàbá wọn mọ́wájú. àbí ìrírí. wọ́n lọ ju bàbá wọn sí bus cutter. àbí nẹ́fùín. wọ́n ní nífàwọ́ gbóúnjẹ fún wọn mọ́. àbí bàkárí. a lọ kan pákó ni pákó la máa kàn. ilé àrùsá. torí tí pákó bá bọ́lẹ̀ kò sí kankan tí kò lè bàjẹ́ kò sí nǹkan kan. àṣìyẹ bí ká. àsọmọ wọn yín rí gbogbo tí wọ́n ń ṣe. àṣìyẹ bí ká. èmi dé pákó ni wọ́n padà fi ń gbóúnjẹ fún bàbá wọn. àṣìyẹ. bàbá tó lọ àìmọye ọdún bàbá fi wá kú. lẹ́bí kẹ́kẹ́. ibi tí wọ́n ń bọ̀ nù. ìkéyìtọ̀ ìsìnfà. nígbà bàbá wa kú wọ́n fi ilé pọ̀ tí wọ́n fi ọ̀nà rókà. àyà mi ń tán. gbogbo wọn máa tóbi rí orí nǹkan rí jẹ ńgbà tí àwọn òbí rẹ̀ ń bẹ láyé àwọn wá ń ṣe bànábàǹsọ́gbà ńgbà tí wọ́n bá lọ. àyà mi ń tán. dédé ń tójú bẹ́ẹ̀ lọ dọ́bù rẹ̀ lọ́mọ tiẹ̀ náà ṣe fún ọ̀nà. àyà mi ń tán. Allahu akbar. Àbí bàbá nígbà tí bàbá wa kú àbí fàkàrí. wọ́n ṣe 41 days wọ́n sọdún kan wọ́n wá fẹ́ pín ogún ọkọ fẹ́ pín ogún bàbá ẹ̀ àbí ìyàwó wa ń sọ fún pé ogún tí wọ́n fẹ́ pín ẹ̀ yìí náà okùnkùn mọ̀ pé lẹ́kìsà ni bàbá rẹ̀ àbí bàbá rẹ̀ ò ní gangan gbogbo ogún tí wọ́n fẹ́ fún ọ yìí náà ẹ kúkú lọ kó fáìlì ọ̀dà fáwọn èèyàn àbí ẹ lọ pín fáwọn èèyàn kí ni pàǹtírí gbogbo ohun tí bàbá rẹ̀ ní sótò wá kó dọ̀tí wọnú ilé wa bá wa. àbí kàìrí ẹni Allah ẹ wí bẹ́ẹ̀. fọkàrí ìlà àǹsáàrù. fọlábalẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni Allah ẹ wí bẹ́ẹ̀ díjọ́ tẹ̀ ní rí wí mọ́. ìjọ kan bẹ́ẹ̀ ní àníjọ rí wí mọ́. àwọn nǹkan ti wí tí wọ́n tán lónìí wọn ò wí mọ́. wọ́n ti padà sọ́dọ̀ ọba tó dá wa lónìí. wọ́n gbé àwọn míì lọ tẹ́ lọ́wọ́ báyìí. wọ́n ní ọ̀pariwo aláwọ̀ ọ̀mọ̀pọ̀lọ́ ń dá ọ sí lónìí ni. ní ọkọ̀ náà bá ní òótọ́ ni kò sí nǹkan tí mo fẹ́ fún àwọn pàǹtírí ìṣèkẹ̀ ẹ kó lọ ẹ lọ dànù. nínú tí wọ́n fẹ́ lọ fi tọrọ níta pákó ìmẹ́mẹ́ pákó tí wọ́n fi ń gbóúnjẹ fún ọmọ tán fi ń gbóúnjẹ fún bàbá wọn. ní ọmọ wọn wá ní dádì mọ́mí ẹ dúró mi sọ pé kẹ́ ẹ má lọ kó gbogbo nǹkan tẹ́ fẹ́ lọ kó fún àwọn alubára àbáwọn tẹ́ fẹ́ lọ kó but pákó yìí mo nídìí ẹ̀. ó wà important sí mi wọ́n ní kí ló bá fi pákó ṣe. wọ́n ní mo nídìí pákó yìí o. kí ló bá fi pákó ṣe. ó ní mo fẹ́ tọ́jú rẹ̀ dìgbà tẹ́yìn náà dàgbà tẹ́mi náà wọ́n fi fún yín lóúnjẹ. ẹ wo bẹ́ẹ̀ ti gbọ́ lọ́n tóbi mọ́. kama tadinu tudanu wa kama ta'mal tujza. Imal mashita. Tẹ́ ẹ bá dé kọ̀ fún mi tẹ́ ẹ jẹ́ ń tọ́jú pákó yìí màá kàn mí tí ọ̀dà tó lè yìí fún yín. ẹ̀san ń bẹ o ẹ̀san ń bẹ o ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ń pè ọ́ òun mi ò ti kọlù wọn ọmọ mi ò ti kọlù tiẹ̀ náà.
torí owó tó wà lọ́wọ́ ẹ oníjojú bàbá rẹ àti ìyá rẹ ọmọ oníjojú tiẹ̀ ọmọ pa ọ́ lẹ́kún ẹ̀jẹ̀ ni. Aji Muhammadu mo kì í kú oríire púpọ̀. lọ́wọ́ lè fi yá nọ́ka. ẹ wá ní kò sí kinní kan àfi kẹ́ ẹ máa rántí àwọn òbí yín tí wọ́n ti lọ. oore ni o. mo ti dàndúgbò ni. tó dájú wípé bí bàbá yẹn bá ń bẹ láyé lónìí kò sí ntẹ́ ìdí lè ṣe fún bàbá yẹn. wọ́n fi ẹ̀yà tí ẹ máa ń sáwọ́ nìkan ní. bàbá tó bí ọ náà ló ti bí ọ yẹn kò sádùá kankan fún ọmọ kó ní bàbá mi ni kó bí òun bàbá tí ó bí ọ náà ló ti bí òun. láwọn èèfì ẹ̀nẹ́ka. látìgbà tí Ramadan yìí ti bẹ̀rẹ̀ ǹjẹ́ o yọjú sí bàbá rẹ àti ìyá ẹ. mọ́dẹ̀lmọ́ ti dàndúgbò ni. ó ń dìnnà ìyá tó bí ọ ó ń dìnnà bàbá rẹ ọmọ ń dìnnà ìwọ náà o. làwọn fi ẹ̀nà kàbá dání mo ti dàndúgbò ni. gbogbo orú òòrè tọ́lọ́ ń bá ṣe fún ọ láyé jẹ́ wọ́n mọ̀ pé ìyá mi ni ìyá mi ummi khairi ummi nafu'i ummi fakhari la ansaha abi fakhari abi nafu'i abi fakhari la ansahu ummi khairi. Allah wo dé ìwọ ọmọ tó dèèyàn táwọn èèyàn dá bàbá rẹ̀ mọ̀. ummi nafu'i. ó ń gbé bàbá rẹ̀ ń bọ̀ wá ń gbé bàbá rẹ̀ pamọ́. ummi khairi. bí bàbá rẹ̀ ò bá bí ọ tí ìyá rẹ̀ ò bá bí ọ ṣé wọ́n dèèyàn láyé. ummi nafu'i. òun náà làwọn náà ń ṣe látara ọmọ yẹn. abi fakhari. wọ́n náà fojú fíwọ̀ láàrẹ̀ kó wá dọ̀la àwọn ọmọ tó rè tán lọ skul tán lọ yunifásitì tí wọ́n ṣe masters kó wá di lọ́sàn kan kán wá dìnnà rẹ̀ pé àwọn ọmọ. abi fakhari. sọdá bẹ́ẹ̀. lansaru. má darí kan burúkú lè tẹ́ ń ṣe. Yes. má darí kan àwọn olùkọ́. má darí kan ni mo ń sọ. bẹ́ẹ̀ kan bá ń bẹ̀ ń kọ̀rọ̀ pé wọ́n máa ṣàṣìyìn àwọn tí ń bẹ lọ́hùn ni wọ́n fà nítan wá sọ́dọ̀ wọn lọ́hùn. Aji Muhammadu mọ́wọ́ kan láàlẹ́ ná nítorí kọ́lọ́hún kẹ́ bàbá. ayé mi gan lábẹ́ sáà. agolo ráìsì kan ǹjẹ́ o gbé fún bàbá rẹ àti ìyá rẹ lẹ́nu gbà tí Ramadan bẹ̀rẹ̀ Ramadan ló ti fẹ́ tán yìí o. credit card ǹjẹ́ o rà fún bàbá rẹ rí. so sọ́ọ̀bù fún bàbá rẹ rí. wọ́n náà ma fóònù tó wà lọ́wọ́ rẹ ọmọrú tanáwọ̀ bẹ̀ tí ń bẹ lọ́wọ́ dádì ẹ̀ àti wọ́n ọmọ mi ẹ̀ kí n tẹ̀ ń rojọ́ ń bẹ̀ yẹn wá. kúmọ̀ lọ́wọ́ ẹni ọba tún dìde fún Ànábì Muhammad.